Àjàdí ìkọ́ ọmọ ní Yorùbá dùn lédè, Yorùbá dùn lásà, Yorùbá dùn níṣe. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àjọmọ̀ sọmọ kí n pé ẹkú dédé àsìkò obìnrin ti lórí àti máa gbọ́ mi àbí máa wò mí kedere. Àwọn àgbà tó rán mi sí wọn ní kí n sọ wípé bí ìgbà bá ń gbà ní ká máa rọ́jú. Torí pé bó pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà ní kí ni mo pè é? Bí ìgbà bá ń gbà ní sọ́tún tí ń gbà ní sósì àwọn àgbà ní á máa rọ́jú torí pé bó pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà ní. Ní ìgbà ìwáṣẹ̀ ní nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọmọkùnrin kan bí a máa porúkọ ọmọkùnrin yìí ní Owólabí. Owólabí kan wulẹ̀ ń bá owó jókòó lásán ní o, owó ò tiẹ̀ sínú ìgbésí ayé ẹ̀ bó ti wulẹ̀ kó mọ̀. Àti jẹ àti mú ṣòro fún Owólabí àti náà àti lo oògùn lọ́jẹ fún un. Owólabí níyàwó bẹ́ẹ̀ ó bímọ méjì. Oúnjẹ àárọ̀ ọ̀bá tọ̀sán ò bá ta lẹ́ńlẹ̀ Owólabí. Àìmọ̀ ìgbà tó yẹ pé ọmọ nìkan ní oúnjẹ ẹ̀kan jẹ tọkọ tìyàwó àwọn ẹ̀rí nǹkan kan jẹ. Àìsàn ìgbà tó yẹ pé àtọkọ àtìyàwó àtọmọ wọn ti ẹ̀rí nǹkan kan jẹ gbogbo ojúmọ́. Ìgbà gan lọ́pọ̀ jù náà ìgbésí ayé wọn. Lọ́jọ́ kan ọjọ́ kúregbé ọpẹ́ tí arábìnrin ti ń faradàyà ẹ̀yìn ọmọlẹ́wà ìyàwó rẹ̀ ó wá pè ń jọ́ kan pé Owólabí ọkọ mi wò bí mo ṣe ń bá a bọ̀ yìí mo rò pé wọ́n lè tẹ̀wájú náà ìyá ẹ̀ ìyá tiẹ̀ mo ti rù tán nú aṣọ mo ti ke egun nú aṣọ gba aṣọ mi gángan ní ọ̀fẹ́ wọ̀ ńlára mú ìdákun mo wò pé èmi fẹ́ pò ó kì mo fẹ́ lọ rajà ń bò mí ọ̀rọ̀ yóò yẹ Owólabí ó ní jẹ́ ńlá ń bẹ́ fún ọ bí mo ṣe ń wo èyí o n ò ní lè tẹ̀wájú náà ìyá mọ́ ẹbí ti pè mí ara ti pè mí gbogbo rẹ̀ náà ti bá ń sọ pé kí n gbìyànjú kí n gbànà kí n gboko bò mí lọ wọ́n wàá ràn ọ́ lẹ́rù wọ́n máa mọ́ ọmọ kan lọ èyí kékeré ibẹ̀ wọ́n máa mú lọ bó bá ti wá wù ọ́ kó o ṣe kékeré kó o ṣe èyí ẹ̀gbọ́n rẹ̀ tó kù bó bá wù ọ́ kó o tọ́jú rẹ̀ bó bá wù kó o fìyà jẹ bó bá sì wá dá àwọn ọlọ́jọ́jú máa wulẹ̀ rántí mi. Owólabí bẹ̀ẹ́ títí ṣùgbọ́n ọmọlẹ̀ wàá fárígá pé ìpinnu òun ò ní yípadà bó ti bilẹ̀ kó máa ń gbalẹ̀ sí ìmọ̀ lóòótọ́ ọmọlẹ̀ wàá kẹ́rù rẹ̀ ó gboko bò mí lọ. Ìyá jẹ Owólabí títí àtijẹ àti mú dogun àtijẹ àti mú dọ̀ràn ṣùgbọ́n Owólabí gbẹ̀jú pé ọmọ kan tó kù lọ́dọ̀ òun ebi ò ní pa gbogbo sẹ́ẹ̀dùn tí pátápátá l'Owólabí ń ṣe àmọ́ báyàn gbẹ́ kànga àmọ́ báyàn gbẹ́ gbọ̀nsẹ̀ kò sí nǹkan tí yóò jẹ́ iṣẹ́ tó le tí Owólabí yìí ṣe. Lọ́jọ́ kan bí Owólabí ti rìn káàkiri àbọ̀lọ́kọ ti rí pé ọmọkùnrin sí òsì tí wọ́n rìn kiri àbúlé tó rìn kiri gbogbo agbègbè iṣẹ́ wò níṣẹ́ ni. Owólabí ní tòótọ́ mo kàwé iṣẹ́ ń bẹ lọ́ọ̀mù kó tó di pé nígbà kan ṣùgbọ́n lásìkò kò sí àkọlọ́ ẹ̀mọ́ àtijọ́ àti mọ́dọ̀ sí lọ́rùn ìyàwó tiẹ̀ tó kọ̀ mí ó fún lọ́mọ kan náà gbé kan lọ ó ní òní dà fún mọ́láyé kódà bí mo ṣe ń lọ ẹgbẹ́ lọ́ra tí ń ìpara mi ni mo fẹ́ gbé májèlé jẹ àwọn ọlọ́wọ́ abúlé ìgbésò lè ṣiṣẹ́ Owólabí ní apá rèé egun ń bẹ ọjọ́ orí sì ń bẹ lára mi mo lè ṣiṣẹ́ kò síṣẹ́ tí mi ò lè ṣe fún mi màmá tó yẹ pé ẹ mọ̀ fún wa lóúnjẹ o tí wọ́n sì máa rówó kéékèèké lọ mú fọmọ mi lé bàbá olówó ní táyà pé tówó ni kì í ṣèṣòro táyà pé tó ń jẹ náà ni kì í ṣogun wọ́n máa róúnjẹ fún ó sì máa rówó kéékèèké náà mú relé mo lóko ọlẹ́dẹ̀ kan tó máa bá ń sọ wọ́n máa bá ń tọ́jú ẹ̀ lójoojúmọ́ bá ti lè ṣe yí dáadáa èmi náà mọ̀ sí ọ dáadáa. Owólabí gbaṣẹ́ yìí tọ̀yàyà ọgbà tẹ̀rín tẹ̀yẹ inú ẹ̀ dùn sí pé òun tiẹ̀ máa rí nǹkan lọ fọmọ nílé òun sì máa rí nǹkan jẹ. àṣé kì í soko ẹlẹ́dàá àbò olówó fẹ́ fi lọ àsọkàn fẹ́ fi wò bóyá ó lè ṣiṣẹ́ àgbẹ̀ òbí ò lè ṣiṣẹ́ ẹ̀gbẹ́ni. ńgbà tí ètò bíi ijọ́ mélòó kan Owólabí rìnrìn àjò bàbá ológbó Owólabí rè lú òyìnbó ìgbà tó dá wá yíkọ Owólabí náà Owólabí lolówó Owólabí ó dọlọ́rọ̀ láàrin àwùjọ kódà bá a ṣe sàn lọ́wọ́lọ́wọ́ Owólabí ti ń ta mọ́tò nílùú Èkó ẹ̀rí báyìí ìgbà tó dá yíkọ Owólabí náà tẹ̀wọ́ kẹ́kọ̀ọ́ tó ti para rẹ̀ gbà náà ni ìgbà tó dá òní padà yìí kan ṣùgbọ́n kò para rẹ̀ tó ní pé kò ra rẹ̀ pin nígbà tó dá sí wá kọ̀ọ̀kan ìyàwó rẹ̀ tá a wá ń sọ ọmọlẹ́wà níbi tó wọ́n gbà lọ ìgbájú ìgbáwọn ní kẹríkẹrí bá rò ní lọkọ tó lọ padà fẹ́ nà kódà kò tún wá rọmọ ibi fún àtijọ́ àti mọ́tò wá padà dogun bí tó lọ náà ní wá ń padà wá ń pariwo kiri ó ń bẹ Owólabí pé kọjọ kọdà kún kọdà bọ̀ kó fi yèdè nínú kọ́ gbà ń padà Owólabí fárígá pé ó ti rò ń pín gbà náà lọ́hùn ó sọ pé wá pé kò dáa fún òní òní padà èyí tó wá dáa fún èyí òun ti náà ti padà fi ọmọ òní fi ọ ìyàwó kẹjọ bẹ̀rẹ̀ sí rò káàkiri kò sẹ́ni tí ò pè tán ǹjẹ́ wá kẹjọ ń dé lèyìn wá sọ fún pé sọ̀rọ̀ pé ìgbàlẹ̀ nìkan ni ẹnìkan ọ̀láyè àti pé bí ìgbà bá ń gbà ní sọ́tún tí ń gbà ní sósì gbọ́ pé bóyá ìgbà padà bọ̀ wá gbà kápò ti ní sùúrù ńgbà náà tá à ń sọ ni ìgbà tí nǹkan dáa yìí ẹ̀bájọ́ mọ́ jẹ́ ni Owólabí lòun ò ní ìgbà mọ́ láíláì torí pé ó ti rò ń pin ọlọ́sì ti gbà pé ìyọ́ padà dà fóònù náà nù ayé kí ni ìwọ náà ń là kọjá àwọn agbánisọmọ pé ọmọ láti tán Owólabí kí lọ́ọ́ ń là kọjá owó ni ò sí lọ́wọ́ tiẹ̀ náà ni àtijọ́ àti mú lónira ni wọ́n ní kí n sọ fún ọ pé bí ìgbà bá ń gbà ní ká máa rọ́jú o pé bó pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà ni iṣẹ́ ni ò sí lọ́wọ́ tiẹ̀ náà ní iṣẹ́ lọ́bọ́ lọ́wọ́ rẹ ìyàwó fi ọ ṣàkọ́nà lé wọ́n ní sọ fún ọ pé bí ìgbà bá ń gbà ní ká máa rọ́jú torí pé bó pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà ni
ọmọ ni ò sínú ìgbéyàwó títò wò pé àbí kí n fẹ́ ìyàwó mi àbí kí n fọkọ ilẹ̀ kí n lọ lọ́kọ mi. wọ́n ní sọ fún pé ìgbà ń gbà ń lọ́wọ́ nu bó sì pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà yín. kílẹ̀ ńlá kọjá inú ogun wo ló wà ìwọ tiẹ̀ ti fẹ́ pokùnso dákun má pokùnso mọ́ tí ìparadọ̀ ní pé ìgbà ń gbà ọ lọ́wọ́ nu wọn pé bó pẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà ẹjẹ́ àmọ́ láti ìtọ́ Owólabí o ohun tó àkà máa là kọjá jẹ́ àmọ́ láti pé Owólabí ìgbà padà wá gbà á máa fi ààrẹ Owólabí torí pé gbígbà bá ń gbà ọ lọ́wọ́ Àjàdí ìkọ́ni sọ fún ọ pé ìgbà ń padà bọ̀ wá gbà ọ́ àwọn àgbà ní sọ o pé gbígbà bá ń gbà ní kámọ́ ojú bókẹ́ bóyá ìgbà ń padà bọ̀ wá gbà lóko tèmi ò tí ì padà Ọdẹ́wálé Tèmilolúwa Àjàdí ìkọ́ irúnmọlẹ̀ tí fomi ọ̀yá mọ̀kọ́ ó tún di wọ̀ bí ọjọ́ rọ̀ ètò ìfúnnigbàwọ́ ẹ tẹ́lẹ̀ wa ní YouTube page wa Jádì Nation TV ó tún dìgbà míì ọ̀dẹ̀jọ́ rẹ̀.